bàbá náà fi ti bàbá wa ìmọ̀mọ́ àgbà gbogbo ilẹ̀ Ìbàdàn àwọn fi gbogbo tí ń jẹ́ àfáà yẹ́nyẹ́ níjòkó yìí. wọ́n náà fi ti bàbá ìmọ̀mù kí àwọn àfáà tí wọ́n náà fi kí àwọn àfáà yìí. gbogbo tí ń bẹ níjòkó yìí nílé àfáà. bàbá làwọn kí gbogbo wọn. bàbá làwọn kí bàbá ìyàwó àti gbogbo ẹbí ìyàwó pátápátá aláàjì wa bá mọ́bìl àti gbogbo ẹbí wọn lápapọ̀. àtàrà eléyìí nì. bàbá Alágége wọn làwọn ni bàbá ọkọ lẹ́nìí. Allahu Akbar. torí pé bàbá ọkọ ìyàwó tèmi Alhaji wa Al-Imam Abdul Fattah Ajiwokewu classmate bàbá Alágége ni wọ́n ẹ dákun ẹgbẹ́ náà tóbi jama ní Markaz classmate bàbá ni wọ́n jọ kéwú ní Markaz wọ́n jọ jáde ní Markaz lọ́dún kan náà. ìyá ọmọ yìí tó jẹ́ ìyá ọkọ ìyàwó tèmi ìyá Habibu ìyá olókọ bàbá Alágége. nítorí orúkọ mi náà ní ká sára wa nífẹ̀ẹ́ dé ló ṣe fi sọ Habibu. látara àfẹ́ tí jọ ń bẹ láàrin bàbá Alágége àti bàbá ọkọ ìyàwó tèmi ni wọ́n ṣe sọ ọmọ wọn yìí ní Habibu tí ń jẹ́lẹ̀ ọkọ ìyàwó tèmi. nígbà tí wọ́n wá sọ fún bàbá yìí pé olóńkọ bàbá Alágége ó ṣèyàwó ọmọ yìí bẹ́ẹ̀ ṣèyàwó. èmi kò yẹ kí n wá. lẹ́nìí bàbá ní kò yẹ káwọn wá gẹ́gẹ́ bí ètò kò yẹ kí bàbá ó jáde rárá. ọjọ́ ìsinmi lè ní tí bàbá yìí fi jáde wọ́n máa ń sinmi nínú ilé. bàbá wa ní eléyìí ó ti di dandan káwọn jáde kan mú àwọn eléyìí. bàbá náà kí gbogbo ẹni tó wà ń bí látòkè délẹ̀ tí ò ṣẹ́kù ẹnì kankan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá kí mísánà Nasfati mísánà Nasfati Alhaji wa Oníkẹ́ bàbá kí yín o. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó pọ̀. Àkọ́kọ́ nínú ìjókòó ẹ̀ní. Ànábì náà ló bí Nana Fátímà. Ànábì náà ni kọ́sìnà Àlí. Ànábì náà ló so igi. Igi tá Ànábì so yìí. Bàbá Alágége wọ́n náà fi tèmi iná wé bẹ́ẹ̀. Ibẹ̀ àwọn àgbà ìyàwó ni. Ànábì táwí yìí sallallahu alayhi wa sallam. Níjọ́ tí wọ́n ń sin àbúrò Àìṣà. Ó wá fẹ́ máa lọ. Ànábì wa béèrè yìí pé kí lẹ́ máa wí. Bẹ́ẹ̀ bá débẹ̀. Wọ́n láwọn ọmọ táwọn máa wí o.
Ànábì ni ẹ máa sọ yí pé ataynakum fahayyuna linuhayyikum walaula zahratul hamra lama jina biwadikum ataynakum fahayyuna linuhayyikum walaula zahratul hamra lama jina biwadikum. Àwọn ọmọbìnrin lọ́dọ̀ yìí ni àjọ́jù fi lé wọn lẹ́nu bẹ́ẹ̀. Fahayyuna linuhayyikum walaula zahratul hamra lama jina biwadikum. إله الناس داعينا على التقوى ورائكم ودين الله في العفرة شادينا وشاديكم أتيناكم. Àwọn tọrọ ọlọ́dọ̀ yìí ni àwọn tọrọ ìlú fún ọmọ wa ní. يمين الله لا تنسوا سبابا في نواديكم لكم عازمين على مشاركة تناقيكم. Àti ẹkùnlé ẹ̀yìn mẹ̀lẹ́bí ìyàwó wa. Bẹ́ẹ̀ náà ti kí wa pa káàbọ̀. Àtẹ̀yìnákùn gbogbo wa délé ní. Gbogbo wa délé ní. Bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ìbàdàn. Wọ́n ṣáájú. Àwa tẹ̀lé wọn, Bàbá Láyége láwọn tẹ̀lé wọn, gbogbo wa yìí náà tẹ̀lé Bàbá Láyége wa ni. Bàbá náà tún wá bá àwọn ọ̀tẹ́ àwọn sàlàtì yóò gbogbo sàlàtì bíi pé bíbà Sheikhul Qadiriyya Sheikhul Halqa àti gbogbo àwọn jàǹkàjàǹkà sàlàtì ìmáàmù sàlàtì Amirul Muhajirin gbogbo wọn ni bàbá bá nìyí. Bàbá náà ọmọ inú ilé yìí dáadáa, wọ́n sì mọ dáhùn sọ. Àwọn ìkọ̀dìrì àwọn sàláàtì yúnẹ̀. Gbogbo àwọn sàláàtì yóò. Àwọn làáfà. Wọ́n tún fẹ́ máa júwe wọn fún Bàbá Lágége. Bàbá náà àwọn mọ̀ wọ́n dáadáa, àwọn náà sì mọ̀ àwọn. Àwọn sàláàtì tí mo wí. Bàbá ní àwọn sàláàtì táwọn ń wí yìí. Ó nídìí. Ìbá sọ pé mi ni wọ́n tẹ̀lé wa. Wọ́n ní táwọn bá sọ pé àwọn ni àwọn sàláàtì tẹ̀lé wá yìí. Àwọn mọ táwọn ń sọ. Wọ́n ní torí pé báwọn ṣe dúró yìí. Àfà sàláàtì ló sọ súnmẹ̀. Bàbá wa àgbà àfà ìdá bàbá wa Ṣéhù Sàláàtì àgbà. Àwọn ni wọ́n sọ súnmẹ̀ bàbá wa Mùdírù Mọ́dẹ̀. Ṣéhù. Nígbà tí ẹ débi tẹ́ bẹ̀rẹ̀ sí yìí. Nígbà tí ẹ débi tẹ́ bẹ̀rẹ̀ sí yìí Bàbá Láyége. Bàbá ní àwọn kọ́lẹ̀ máa yìí ní ìjòkó yìí. Bàbá ìmáàmù àgbà gbogbo ilẹ̀ Ìbàdàn ń bẹ ní ìjòkó. Gbogbo àwọn àbájá kàjàkà ń bẹ kálẹ̀ àwọn ní kẹ́ ẹ máa kì àwọn ní kẹ́ ẹ máa yìí. Ìyàwó làwa tọrọ. Wọ́n ti fún wa. Wọ́n ti fún wa. Afẹ́sọ ìdílé. Igi ni. Gbogbo tó bá jọmọ́ yìí òun ní kẹ́ ẹ já máa sọ, òun ní kẹ́ ẹ máa sọ. Bàbá náà mọ táwọn wí o.
Báwo máa sọ pé gbogbo àwọn sọ̀láàtì yóò wọ́n tẹ̀ láwọn wálé ní. Wọ́n ní wọ́n èé ṣàfà àmọ́ níbí yìí. Bàbá Lágége ni wọ́n tẹ̀lé wá. Àwọn oyè tí wọ́n ṣe ṣéwà alcohol. Ṣéwà alcohol. Wọ́n gbé wáàsí fún wọn. Onígbà náà ti ní Bàbá Lágége àwọn òṣèwáàsí o. Kí ni túmọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ní pé ẹni ó ní nǹkan ló dé yìí, ẹni tá a tẹ̀lé wá gangan ló dé yìí. Ọ̀sọ́rọ̀ mọ́nù ní tí Bàbá Lágége bá ti wà. Láyò táwà máa lè kún fílmù Mẹ́dínà. Lára bẹ́ẹ̀, gbogbo wa bá ti wá yìí. Àwọn aṣọ igi ní أتيناكم فحيونا لنحييكم ولولا زهرة الحمراء لما جئنا لساعتكم أتيناكم فحيونا لنحييكم ولولا زهرة الحمراء لما جئنا لساعتكم. Bó ṣe rí yìí, àwọn bàbá ìmáàmù àgbà tìlú Ìbàdàn, àwọn ni wọ́n bá wa sọ igi níjọ̀kọ́ yìí. Allahu Akbar. Àwọn ni bàbá àgbà yẹ́yẹ́ níjọ̀kọ́ yìí. Wọ́n bá wa sọ igi. Àmọ́ wá sí níwọ̀n bá sọ́kí. Tí Bàbá Lágége fẹ́ bọ́ ọkọ àti ìyàwó sọ. Ọkọ ìyàwó yìí olóko Bàbá Lágége. Bàbá tó bí ọmọ ẹ̀kọ́ tí èèyàn ń ṣe lórí ìyàwó àti fẹ́yàwó jà owó ọbẹ̀ ló ṣòro. Èyí nìkan máa jẹ́ òwe àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá. Ìsìláàmù wa kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. Béèyàn ṣe lè lo obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ní pé nínú ìsìláàmù Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé nínú ìsìláàmù a lè lo obìnrin. Wọ́n sọ obìnrin di àpò ẹ̀ṣẹ̀. Ìtí ìsìláàmù fi kọ́ wa. Àyà tó sọ̀rọ̀ lúlù ni àwọn tí máa ń kà ní wòye kà á délẹ̀. Wòye kà á délẹ̀. Bọ́n bá fẹ́ obìnrin. Obìnrin jẹ́ ìdajì fún ọkọ rẹ̀. Ọkọ náà ń jẹ́ ìdajì fún ìyàwó rẹ̀. Ìdajì làwọn méjèèjì. Ìjọ tí wọ́n bá papọ̀, ìjọ náà làwọn méjèèjì dòdìdì. Ìjọ tọkùnrin bá ń dábẹ́ tí ó bá tí ì níyàwó, ìlàjì sì ni. Ìjọ tóbìnrin náà bá ń dábẹ́ tí ó bá tí ì lọ́kọ, ìlàjì lòun náà. Báwọn méjèèjì bá wá papọ̀ ni wọ́n jọ dòdìdì kan. Eléyìí fi hàn wáyé pé ìtàn Nábì wí sallallahu alayhi wa sallam.
tazawwaja faqad ahrasa nisfa dinihi falyattaqillah fi nisbil baqi. Ìjọ tó yẹ bá ti níyàwó. Àbọ̀ ni ẹ tẹ́lẹ̀. Àbọ̀ ni ẹ tẹ́lẹ̀. Àmọ́ tó bá ti níyàwó. Àmọ́ tó bá ti níyàwó. Ó ti di pípé. Alimari wo ní síkùn wà bá kì í ní ìsìnkì ní síwájú. Fàkólú fárídì ìṣèwà ràhánà nínú kó sánú. Fàkólú fárídì ìṣèwà ràhánà nínú kó sánú. Tọkọ bá ti níyàwó kò tí ì pé o. Ẹni tí ò tí ì níyàwó kè pé. Òdìjọ́ tó bá tó níyàwó kó tó pé. Ẹyọ kan tí ń jẹ́ nì. Àbọ̀sì ni Ọlọ́run nìkan lẹ́yọkàn níyẹ. Ẹyọ kan kéèyàn máa jẹ́ ẹyọ kan tí ò ní jẹ́ àbọ̀ Ọlọ́run nìkan nìyí ń tọ́ sí. Òun nìkan ní jẹ́ ẹyọ kan tí ń lódìdí. Àmọ́ gbogbo tí ń jẹ́rẹ̀ ènìyàn bí bá ń dábẹ́ lóhùn nìkan àbọ̀ ni. Ó ti rí nù ni. Ẹ̀kọ́ àkọ́kọ́ nù ni. Ẹlẹ́ẹ̀kejì. Wọ́n èé sọ obìnrin dàpọ̀ ẹ̀sẹ̀ ká máa sọ yí pé Ọlọ́run sọ pé ọkùnrin aláṣàní lórí obìnrin àbí ọ̀gá ni bóbìnrin bá ń kọ́ ẹ̀mọ́ ìtúkùtù nù ni. Ọkùnrin èé ṣe bọ́ọ̀sì torí pé ìyàwó rẹ̀ kìí ṣe irú ẹ̀ kìí sì sọmọ ọ̀dọ́ rẹ̀. Ìjọ tó bẹ́ẹ̀ ó lè tọrọ ẹ̀ ní ọ̀dọ̀ balẹ̀ ní ó kúnlẹ̀ ní ó jí rẹ̀ bẹ̀ ní. Ní òfin lè jẹ́ ẹrú rẹ̀ ní òfin lè jọmọ ọ̀dọ́ rẹ̀. Bọ́bá ti wá di pé ọkọ fẹ́ ìyàwó tán. Tẹ́ bá jìjọ ń gbé. O lè mọ̀ wá ẹ̀tàn o. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jọ pẹ́ tó láàrin ara yín. Lójú ọ̀nà o lè tí mọ̀ wá rẹ̀. Ó ti tọ́tẹ̀ bá jọ wọnú ara yín dénú ilé. Jọ́nà ló tó ṣẹ̀ṣẹ̀ máa wá mọ̀ ìyàwó rẹ̀. Obìnrin náà ìjọ́ tóun náà bá wọnú ilé yóò tó mọ ọkọ rẹ̀. Wọ́n bá jọ lògbésí ayé ogún ọdún lójú ọ̀nà. Tí wọ́n bá sì wọnú ilé ara wọn, wọ́n ì tí mọ́ra wọn. O tí mọ́ ti bínú, o tí mọ́ ti yọnú, o tí mọ́ ti dùn mọ́, o tí mọ́ ti dùn. Ó dìjọ́ tẹ́ bá tó ń fẹ́ra yín wọlé. Ìjọ́ tẹ́ bá tó ń fẹ́ra yín wọlé ló tó mọ gbogbo nǹkan wọn nì. Bó bá lọ́jọ́ kìíní, tó lọ́jọ́ kejì, tó lọ oṣù kan. Ìgbà òun náà lẹ́mọ̀ wá ríra yín. Bọ́bá ti wá rí bẹ́ẹ̀. Sùúrù àtàgbémára. Bàbá ń sọ̀rọ̀ sùúrù. Ọ̀tọ̀ ni túmọ̀ sùúrù. Ọ̀tọ̀ làgbémára. Sọ́búrù. Nínú èdè. A máa ń tún sí sùúrù. Àmọ́ kìí ṣe sùúrù. Àgbémára ni. Àtẹ̀mọ́ra ní jẹ́ sọ́búrù. Gbogbo ibi tọ́lọ̀ ti sọ̀rọ̀ sọ́búrù. Àtẹ̀mọ́ra ní túmọ̀. Bẹ̀sọ́bùrù watawasaw bil haqqi watawasaw bis sabr. Wọ́n ń bára wọn sọ̀rọ̀ nípa wípé máa lámúmọ́ra, máa lágbèmọ́ra. Ya ayyuhal ladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. Ya ayyuhal ladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum
لعلكم تفلحون يا أيها الذين آمنوا اصبروا ìtọ́kọ́kọ́ tó lè gbà tẹ́lẹ̀ tó bá ti jọ́kọ̀ rẹ ní bọ́ bá rí lára rẹ̀ ó tẹ̀ mọ́ra ọba ti jẹ́ ìyàwó rẹ ní bọ́ bá rí lára rẹ̀ ó tẹ̀ mọ́ra wọ́n sọ àbírú ẹjọ́ máa lo sùúrù láàrin ara yín wọ̀rọ̀ bí tù ẹ̀sọ̀pọ̀ ẹ̀sẹ̀ra yín lọ́kàn ẹ má fàyè lẹ̀ kí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mi òun wà rí ẹ má sílẹ̀kùn bọ́tẹ̀ ẹ̀gbọ́ra yíyé wà ń tẹ̀kú láha la'allakum tuflihun. inna az-zawaja tasabburun wa tajalludun wa inayatun ma haqquha taqsiru inna al-ubuwata khidmatun wa qiyadatun wa tawaddudun wa tahaqqulun wa umurun amrun bi kulli fadilatin fi ahlihi lil makrumati yaquduhum wa yasiru inna al-umumata atifuha la yanqadi wa maqamuha fi tadhiyat kabirun kana an-nabiyyu mu'alliman fi ahlihi wa huwa ar-rasulu mubashshirun wa nadhirun wa huwa ar-rasulu mubashshirun wa nadhirun. inna az-zawaja sallallahu alayhi wa sallam Ànábì a máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ Ànábì jòkó tí wọ́n nú ilé bá máa ń ṣe kankan lọ́wọ́ Ànábì a máa ràn wọ́n lọ́wọ́ kí ló kù tó fẹ́ ṣe polosé ní ẹ̀bọ̀ sílẹ̀ kìí ṣe pé ìyàwó ní pàṣẹ bá Ànábì bí ọyá sílẹ̀ ló eléyìí kọ́ ò àmọ́ fúnra Ànábì ní inú fẹ́ lọ́wọ́ ran ìyàwó rẹ̀ lọ́wọ́. Habibu kó mọ ẹ̀tọ́ ẹ̀ kó sì mójúṣe fún ìyàwó rẹ̀. Ó sì gbọ́dọ̀ máa pọ́n àwọn àna ẹ̀ lé àwọn ẹbí ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ máa pọ́n wọn lé ó ní bàbá ìyàwó ẹ̀ bí bàbá rẹ̀ ó ní ìyá ìyàwó ẹ̀ bí ìyá rẹ̀ gbogbo ọ̀wọ̀ tí ó máa fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kó máa fọ́ wọn náà. Kìí ṣe tí ó máa gbé mú sókè sí wọn. Kìí ṣe kó máa wá gbé mú sókè sí wọn. Tàbí kó wá sọ pé káwọn kọ́ mọ gbọ́rọ̀ sí wọn. Àbí kó máa wá kọ́ ọmọ sáwọn òbí rẹ̀ pé kò gbọ́dọ̀ gbọ́rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu súnà náà kọ́ lélẹ́yìn ni. Gbogbo ẹni ọ̀fẹ́ mọ́nú ilé kan kọ́ wá kọ̀yọ́ ọmọ ẹ̀ sáwọn ẹbí rẹ̀ ọ̀tẹ̀ láti Muhammad. Nípa bẹ́ẹ̀ wọ́n àti sókínú ni látẹnu bàbá Lágége. Ìyàwó náà mú tiẹ̀ ń bẹ́ẹ̀. Jẹ́ kọ́kọ́ ẹ máa rí. Jẹ́ kọ́kọ́ rẹ máa rí lára rẹ̀. Wípé òun ló ń nífẹ̀ẹ́. Áyà tí àfáà tó ké. Áyà tí wọ́n ké ní áyà tí wọ́n fi wọlé Al-Qur'ani. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها lára ẹ̀fọ́ hà tọkọ ibẹ̀ lọ́lọ́run ti dáyàwó ẹ̀. Lìdẹ́sùkùnù ilayha kó lè máa sinmi sára rẹ̀ kó lè máa fara sọ́dọ̀ rẹ̀.
وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ìfẹ́ mawadda òun ló síwájú ráàmà tó wí bẹ́ẹ̀ ni ọmọ tí wọ́n bí ni ọlọ́run sọ̀rọ̀ ọ̀fẹ́ ó sì sọ̀rọ̀ ọ̀kẹ́ ó fi méjèèjì tira wọn ọwọ́ ọmọ tí ìfẹ́ ṣáájú kó tó dákọ̀ kẹ́ ìkẹ́ yẹn lọ́mọ tí wọ́n bí ìyẹn ni pé gbogbo ibi tí ìkẹ́ ọlọ́run bá fẹ́ jòkó sí ìfẹ́ ni okùn tí ó tọ̀ débẹ̀ ibi tí ọba ti sí fẹ́ ìkẹ́ ọlọ́run ò lè wọlé síbẹ̀. nípa báyìí ìkẹ́ yẹn bẹ̀rẹ̀ láti rí àwọn ọmọ àlùbáríkà tí wọ́n mọ̀ bí. kọ́lọ̀ fún ọlọ́mọ àlùbáríkà lákọ̀ọ́lábò láwọn ọmọ tí ó ní àlùbáríkà pẹ̀lú òkú ọlọ́run ọlá Al-Qur'an ọlá Nabi Muhammad ọlá àwọn bàbá wa àgbà bàbá ìmáàmù àgbà gbogbo ìlú Ìbàdàn lápapọ̀ tí wọ́n wà níkàlẹ̀ ọlá Al-Qur'an ọlá Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين